Ṣẹ́yìn náà ti gbọ́ iṣẹ́ tí Oyèbámíjí rán sáwọn olùdìbò lọ́sùn. Aláròye máa wí o. Olùdíje fún ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Aṣíwájú Bọ́lá Oyèbámíjí ti rọ àwọn olùdìbò láti má ṣe ta káàdì ìdìbò wọn nítorí ohunkóhun. Ó ní agbára kan ṣoṣo tí wọ́n ní láti gbé ìṣèjọba tó dúró re tó sì ní àkóyawọ́ eléyìí tó wà nínú ìpinnu òun láti ṣe kalẹ̀ nìyẹn. Níbi ìpàdé kan tó ṣe pẹ̀lú àwọn adarí ìjọ Ansarudeen Society of Nigeria nílùú Òṣogbo láìpẹ́ yìí ni Oyèbámíjí ti sọ wípé káàdì ìdìbò nìkan ni irinṣẹ́ tí wọ́n fi lè sọ òun di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní àáyá bẹ́ sílẹ̀ ó bẹ́ sí àárẹ̀ lòun yóò fi ọ̀rọ̀ ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ní kété tí òun bá ti gba ìkú idà ìṣàkóso ìjọba ìpínlẹ̀ náà nítorí òun ti ní àlàkalẹ̀ àwọn iṣẹ́ tí òun fẹ́ ṣe kì í ṣe wípé òun yóò ṣẹ̀ṣẹ̀ máa rò ó tí òun bá di gómìnà tán. Oyèbámíjí sọ síwájú sí wípé lára àfojúsùn òun ní ètò ààbò tó péye fáwọn ará ìlú. Ó ní inú òun yóò dùn títò onílé tàlejò káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun bá láǹfààní láti sùn kí wọ́n dijú méjèèjì yàtọ̀ sí bó ṣe wà báyìí. Ó fi dá wọn lójú wípé kò ní sí ohunkóhun tí yóò dàbí àṣírí nínú ìṣèjọba òun nítorí ìṣèjọba alákòyawọ́ lòun bọ̀ wá ṣe nígbà tí àwọn ará ìlú bá fi káàdì ìdìbò wọn gbé òun wọlé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn adarí ìjọ Ansarudeen níbi tó ti sọ wípé wọ́n fi orí òun sọ. Ó ní òun rí ipa àdúrà wọn nígbà gbogbo lórí èròǹgbà òun láti sin àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Oyèbámíjí tún rọ̀ wọ́n láti má ṣe dẹ́kun ìṣìpẹ̀ sí Allah lórí àlàáfíà fún ìdìbò gómìnà náà. Ó sì ṣèlérí láti má ṣe já wọn kulẹ̀ bẹ́ẹ̀ ni òun kò ní dójú tì wọ́n. Ṣáájú nínú ọ̀rọ̀ rẹ̀, akọ̀wé fún ìjọ Ansarudeen Society of Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun Alhaji Akande Ọlá Hafiz ṣàpèjúwe Oyèbámíjí gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ẹni tí wọ́n lè gba ẹ̀rí rẹ̀ jẹ́ pé ó gbọ́ àgbọ́yé ẹ̀sìn. Ó ní ọ̀kan lára àwọn ni ọkùnrin náà ó sì di dandan kí àwọn gbárùkù ti èròǹgbà rẹ̀ láti ṣàṣeyọrí gẹ́gẹ́ bó ṣe wí. Ọlọ́run Allah nìkan ló ní agbára lọ́wọ́ ó sì máa ń fún ẹni tó bá wù ú. Ìdí nìyẹn tí àwọn yóò fi túbọ̀ máa rawọ́ sí Allah fún àṣeyọrí Oyèbámíjí. Àkàndé fi kún ọ̀rọ̀ rẹ̀ pé oníwà tútù, olóòótọ́ àti ẹni tó máa ń ṣe gbogbo nǹkan pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ni Oyèbámíjí láti ìgbà tí àwọn ti mọ̀ ọ́. Ìdí sì nìyẹn táwọn fi ṣetán láti dúró tì í. Tẹ́ ò bá gbàgbé, ẹgbẹ́ òṣèlú 14 ni àjọ elétò ìdìbò ti kéde pé yóò kópa nínú ìdìbò gómìnà oṣù tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Lára àwọn ẹgbẹ́ òṣèlú náà ni ẹgbẹ́ African Democratic Congress, Accord, All Progressives Congress, Zenith Labour Party, Labour Party, Action Alliance, Allied People's Movement àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.